Only Jesus TV. O jẹ́ máa mú mi. Àánú mi sí ọ. Let's just see. Water is mú mi. Water is good for the body. Kí ni èyàn ó fi dúpẹ́ fún ẹ̀yin èyàn iná? Torí kò yé mi. Ẹ bá ń gbọ́dọ̀ bọ̀dá yìí. Ẹ imagine tẹ́ ẹ ṣe fún wọn. Èló lẹ́ni wọ́n ti dá báyìí. 4.5 million. 4.5 million. Ó ti ń lọ 5 million gan. Wọ́n dúpẹ́. Mọ́tò dọ̀bálẹ̀ bọ̀dá. Mọ́tò dọ̀bálẹ̀ bọ̀dá yìí. Mọ́tò dọ̀bálẹ̀. Ọwọ́ yóò máa ròkè o. Gbogbo ènìyàn àtàrà àtẹ̀gbà tí gbogbo ènìyàn. Ẹ tó fi ẹni tí gbogbo tẹ̀ fi sílẹ̀ la fi dúpẹ́ la fi dúpẹ́ ṣe o. Àdúpẹ́ ẹ̀yin náà ní ṣàìsàn o. Ẹni dẹrù àrùká o. Lágbára Ọlọ́run. Iṣẹ́ yóò máa tẹ̀síwájú. Iṣẹ́ tí mo wọ́n náà Ọlọ́run á fi ọ̀pọ̀lọpọ̀ fún yín o. Àná Ọlọ́run á dẹ̀ fọ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan. Ẹni dààmú lórí ọmọ. Ẹni dààmú lórí ìní yín. Gbogbo èso tó ti ara yín jáde kankan ò ní sọnù mọ́ yín lára. Ẹ dìde mọ́mì ẹ jọ ẹ dìde 4.5 million naira. No now ẹ jẹ́ àsọ tó tọrọ 4.5 ṣe owó wa easy bá ní. mo ń bọ̀ Agbala Gabriel 4.5 million Agbala Gabriel ẹ wò gbogbo ẹ̀yin tẹ́ ń support Agbala Gabriel ṣé àǹjọ̀nú ni yín ni àbí bò ló ṣe jẹ́ nítorí kí ni ẹṣẹ bá rántí ìgbà wo ni wọ́n ìgbé bọ́dà yìí tí wọ́n ní àìsàn kidney bàbá àti ìyá wọn náà lẹ́ ń wò yẹn odidi graduate ni ṣùgbọ́n àìsàn ò jẹ́ kó ojú ayé ẹ̀ o ṣùgbọ́n àìsàn kò jẹ́ kí ojú ayé ẹ̀ ni wọ́n sátọ̀ Agbala Gabriel wa Ọlọ́run náà ni kì í ṣàgbàlá Gabriel o ká tó ṣẹ́jú ká tó là á 4.5 million ti ṣarajọ o bọ́rọ̀ ṣe jẹ́ gan ẹ gbọ́ details ẹ gbọ́ bó ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu Agbala Gabriel gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí iṣẹ́ ìránṣẹ́ Agbala Gabriel ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún fẹ́ mọ̀ sí nípa Agbala Gabriel náà ẹ dúró lórí fọ́nrán yìí ẹ bá mi pín ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ẹ jẹ́ kó lọ viral gan bá a ṣe ń pín Ọlọ́run yóò pín ire ayọ̀ ìbùkún kan àwa náà. ó yá ẹ já tẹ̀síwájú. ẹ jókòó ṣe bẹ́ẹ̀ lẹ́ni tó dá 500 naira. 200 ẹ̀rẹ́ tó dá 200 naira. 1000 150 naira. Bẹ́ẹ̀ni 150 naira. kódà 100 naira wà ń bẹ̀. tó bá ní jù bẹ́ẹ̀ ló máa ṣe. ó yá bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ ẹ̀rẹ́ tó 100,000. ẹ̀rẹ́ tó 200,000. 200,000. àǹjọ̀nú ni àìsè èèyàn mo ti máa ń sọ torí ọjọ́ wo ìjẹta. bẹ́ẹ̀ni sàká tó wọlé bẹ́ẹ̀ni sà owó tí ń lọ bí 1 million. bẹ́ẹ̀ni sà kẹ́ tó wọnú ilé lásán. bẹ́ẹ̀ni sà owó tí wọ́n gbàtílẹ̀ àná òfin máa ń kọ́. ìgbàtílẹ̀ àná òfin mọ́ àti wọn bíi 2 plus million. gbàtílẹ̀ àná òfin ṣú. ìgbàtílẹ̀ ó tún fi ṣó ti wọn bíi 3 million. gbàtọ́ fi dàárọ̀ yìí. àárọ̀ yìí àti wọ 4 million. gbàtọ́ fi dọ̀sán yìí. bẹ́ẹ̀ni sà sísọ ó ti wọ 4.5 million. bẹ́ẹ̀ni sà. ẹ wo mo dán mí lẹ̀ fún yín mo dá lẹ̀ fún yín mo dá mí lẹ̀ fún yín ni kí ni jẹ́ bẹ́ẹ̀ ni pé gbogbo tẹ́ bá ń ṣe yóò mọ̀ nípa ọlọ́mọ mi Ọlọ́run ló ṣe wọ́n ẹ bá ń ṣí àrẹ̀ sódà gbogbo ẹni tó dáwọ́ náà ó lè rí ẹ jókòó bọ̀dà ẹ jókòó ẹ ṣí àrẹ̀ ẹ jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sódà bọ̀dà ẹ rán mi létí orúkọ yín gbàrà Victor ẹ rí pé ó ti ń Victor báyìí ẹ rí pé àdúrà ti ń gbé wọn tí abiyamọ bá sọ orúkọ ọmọ ẹ máa ronú orúkọ tẹ́ sọmọ o wọ́n sọmọ ní Victor wọ́n sọ ní àdúrà gbé mi ẹni kó ti ń Victor báyìí Victor túmọ̀ sí ìṣẹ́gun ó ti ní ìṣẹ́gun báyìí tún àdúrà gbé mi wọ́n ti gbàdúrà àdúrà ti gbé wọn báyìí mo dúpẹ́ ojú ò ní tì yín ojú ò ní tì yín ojú ò ní tì yín gbogbo ọwọ́ tó fún wọn lówó ẹ̀ ní tọrọ ẹ̀ ní padà tọrọ bí ẹ ti ṣe fún wọn ní ìlọ́po ní ọ̀nà ẹgbẹ̀rún ẹgbàá padà ní ìlọ́po lọ́nà ẹgbẹ̀rún ẹgbàá padà ayé ò ní rí yín mọ́ ọ̀tá ò ní rí yín mọ́ in the name of Jesus. ìṣẹ̀lálẹ́sẹ̀ láyé wọn ìṣẹ̀lálẹ́sẹ̀ láyé wọn ìṣẹ̀lálẹ́sẹ̀ láyé wọn ẹ̀yin èèyàn wá ìṣẹ̀lálẹ́sẹ̀ láyé wọn ìṣẹ̀lálẹ́sẹ̀ láyé wọn ìṣẹ̀lálẹ́sẹ̀ láyé wọn adúpẹ́ gan ṣé mọ̀ pé kidney issue ni wọ́n ní kidney disease ni wọ́n ní owó ń lọ fà mo sọ fún yín ṣe rí àdúpẹ́ gan àti dúpẹ́ o àyọpẹ́ ṣì ń bọ̀ wọ́n tún àkáǹtì wọn pè àwọn kan lákáǹtì yẹn ò lọ mọ́ wọ́n ní àwọn ń try ẹ̀ bóyá báńkì wọn ni ìbọn sì ń lọ ẹ̀ tún pé fidelity àìṣẹ̀jà wọn lò yẹn náà
yóò lọ ẹ ṣe lórí kíní yóò lọ ẹ ní dààmú wọn èka láti ti kú sẹ àwọn ataba forí ti dọkùn ní Jésù ó gbàlà ọdà kíni géènì wà tí bọ̀dá ìbá kú kéésì nǹkan kan láyé kébẹ̀rẹ̀ ayé abẹ́ ti bímọ ni. Rárá sà. kébímọ màmá bí wọn àwọn náà bí yan ṣèdè wàá rí irú àwọn bọ̀dá báyìí èèyàn ńlá ni wọ́n tí ara wọn bá yá tán ẹ lọ kọ́ọ̀lẹ̀ ẹ padà rí ìwúlò wọn fún Ọlọ́run àti fún ìlú. I tell you irú àwọn èèyàn báyìí wọ́n máa ń jẹ́ àkàndá ọmọ. I tell you ẹ ń ṣe àgan ojú òní tì yín wọ́n tún àkáǹtì wọn pé ẹ wò kó tó dàárọ̀ Monday kó tẹ̀ tí wọ́n bí 10 million torí pé nǹkan nílò ó lọ fà ẹ jẹ́ ń sọ 45 million wọ́n ní 45 million ní kódà yóò wà so bó ṣe wà torí máa bá ṣe gbogbo ẹ̀ tán kan tó ṣe pọ́n dìde ṣe gbogbo ẹ̀ ní dààmú mo dúpẹ́ o ẹ ṣe rí ó yẹ kí fídíò yìí kan àwọn èèyàn kan lára tí ò tí kàn wọ́n lára ẹ bá ń bò gan tẹ́ ẹ bá ju fídíò yìí tó bá dé àwọn ibì kan I tell you ẹlòmíì lè fún wọn 10 million ẹlòmíì lè fún wọn 5 million ẹlòmíì àwọn èèyàn mo gbọ́ tẹ́nìkan sọ lára pé ẹni yẹn sọ pé 400 million is nothing ó ní is 400 naira inú mi dùn ẹ bá ń ṣí àdọ́dọ́ wọn ẹ bá ń ṣe abẹ́ àwọn náà wọ́n ní 400 million is 400 naira inú mi dùn bẹ́ẹ̀ ni inú 400 million sà ẹnìkan nílò 45 million owó ń kéré bẹ́ẹ̀ mi bá ní màá jù ú lẹ̀ ẹlẹ́dàá yé àtọ̀run gbọ́ èmi gángan ò lọ 100,000 ní àkáǹtì ògo ni fọ́lọ́ mi ò tọrọ mò ń gbé Ọlọ́run ga Ọlọ́run tọ́jú mi bọ́dá yìí ò gbọ́dọ̀ kú ìyá rẹ̀ ìyá ò gbọ́dọ̀ fojú sunkún ọmọ tí bọ́dá yìí bá kú màmá yìí ò lè gbádùn mọ́ bàbá yìí ò lè gbádùn mọ́ ẹ jọ ẹ̀yin abiyamọ ẹ wò mo gbé fún yín ẹ dákun ẹ bá ń ṣàánú wọn kí àánú kó sọ̀rọ̀ ẹ ní firú ẹ̀gbá o ọmọ yóò ní ṣàìsàn o ẹ wá ṣí àrẹ gan mo ti ní post rẹ máa post yẹ ìrọ̀lẹ́ náà máa post yẹ ẹ wá jẹ́ ó tún máa lọ ẹ jẹ́ ó máa lọ ó yá ẹ tún máa ju 1,000 tẹ́ ẹ jù yẹn owó ni o òun ló jẹ́ pé 4.5 million 500 naira yìí yẹn òun ló ràn lọ́tọ́ pé 5 million 2,000 yẹn ló help ẹ̀ 3,000 yẹn ló help ẹ̀ 10,000 yẹn 20,000 yẹn 100k yẹn ló help ẹ̀ in fact 100 naira yìí yẹn ó tì lẹ́yìn ojú òní tí yìí ẹ rí ànúgbà ẹ wá ràn mí lọ́wọ́ ẹ wá ń ṣíà bẹ́ẹ̀ ṣe ń ṣíà sí ọ̀nà yóò máa là bí ẹ ti ń ṣe tọmọlà kejì tí iná ó máa dáa ẹ mọ̀ kẹtẹ́ bá ti nà kákan sí yàn ìyókù mẹ́rin ni tọ̀dọ̀ yín ló ń bọ̀ ẹ ní fìrú ẹgbà bá ń pa káǹtì ẹ bọ̀dá yìí 02 85 36 74 03 ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí 02 85 36 74 03 again 02 85 36 74 03 Wema Bank ni Wema Bank wọ́n ti wáyé pẹ̀lú Wema Bank Victor àdúrà ẹ jókòó ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí nǹkan don't cry you are a wonderful brother Ọlọ́run ẹ gbàgbé he's a wonderful brother mi mọ̀ wọ́n rí o bet looking at him is a wonderful brother Ọlọ́run mo dẹ̀ pé wọ́n gbádùn Ọlọ́run á ta tán sórí wọn owó wọn pé Ọlọ́run àjọ ṣe náà ni ẹ̀yin ẹ ṣáà ṣe ẹ ṣe ẹ̀yin náà máa tag àwọn èèyàn ẹ bá ń ṣe rẹ̀ mi ìfẹ́ máa pe orúkọ àwọn èèyàn orí kò dáa gbogbo ẹni tí fídíò ẹ bá kàn lára tó bá lójú àánú bá ń ṣe fún ọ̀dọ̀ ta ní wọlé sí. ọ̀dọ̀ ẹ ní o kílẹ̀ pé ọ̀dọ̀ yín ló wọlé sí ọ̀dọ̀ wọn náà ní wọlé sí wọn ní wọlé sí ẹ jọ ó ti pé 4.5 ifá ó ti lé ẹni. àgbà fọ́ọ̀mù ká tó rí yín o àṣà nǹkan kan o ó yẹ fún yín ẹgbà fọ́ọ̀mù ok ilé ìsìn fọ́ọ̀mù. kò sí kankan tá a gba o olè ọ̀fẹ́ Olúwa ní o. ògo ni fún Jésù ògo ni fún Jésù ṣé mo pé kí la mú ayé kí la mú lọ́run tí n bá lo platform mi Ọlọ́run gbẹ lómi dìde Ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá ká ní ẹ̀ ńlẹ̀ Ọlọ́run ó tẹ̀ táìsì wọ́n ti wá lo táìsì gan mọ́ kí náà ń lò báyìí ṣé máa bù ni Ọlọ́run gbà nídìí fún Ọlọ́run ẹ bá ràn bọ̀dá yìí lọ́wọ́ ojú òní tí ẹ bá ń ṣíà oore kan tí ẹ ṣe mí nu mo láì bẹ́ẹ̀ ṣe ṣíà àti ìdá yẹn olóòlọ ẹ bá ń ṣíà ẹjọ́ lọ sódà àwọn èèyàn bá ń tàgà àwọn èèyàn ojú òní tí yẹn ó ní ṣàìsàn o ẹni tí ò tí ì kú
ẹni tí ò tí kó o mọ orúkú tí ó pa òun ibi ò ní ṣẹlẹ̀ sí wa ní pápá àṣàánú fẹ́ nìkan tí ibi bá fẹ́ wọlé tọ̀ wá àánú tá a ṣe yẹ kí ni ó ṣe yóò rẹ ibi yẹn kọjá. Psalm 41 ni mò ń kà léyìn lórí Psalm 41 ìbùkún ni fáwọn tí ń rotí aláìní ó ní Olúwa yóò gba àwọn náà nígbà ìpọ́njú torí pé ìpọ́njú ń bọ̀ wá fáwọn náà so kí ìpọ́njú yẹn tó dé Ọlọ́run ó gbà wọ́n ní ìgbà ìpọ́njú ó ní yóò bùkún fún wọn lórí ilẹ̀ yóò sì mú wọn wà láàyè he will preserve them and that is why God is preserving me ibi ò lè borí mi kò possible ẹni tó bá ti ń mójú ẹ̀wọ̀ ẹja kò mẹ́ ẹ ra ànúgbà mo dúpẹ́ o ẹ ṣé gan o nọ́mbà tẹ́ pè ẹ̀yin tẹ́ fẹ́ pè mí pé olíbò wà lẹ́yìn ibo ló tún kù sí 07054 900 751 ẹ ní ọjọ́ ayọ̀ ojú òní tìyìn ọ̀la máa ní agbára ọ̀la Sunday ẹ múra ní Agbala Gabriel press ẹ rí ànúgbà ẹ bá ń ṣe fídíò bọ̀dá yìí ẹ jẹ́ ń ra ànúgbà ẹ jẹ́ ń ra ànúgbà ẹ jọ ẹ bá ń ṣe ó yá ẹ máa dàbò wọn ó yẹ máa tẹ fóònù yẹn máa dàbò wọn ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìròyìn ayọ̀ tí a gbọ́ nípa broda Victor ìṣẹ́gun náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn mo dẹ̀ gbọ́ lọ́run gbọ́ pé láìpẹ́ owó tí wọ́n retí á pé wọ́n á lọ fún operation yẹn á dẹ̀ wà successful ẹ jọ̀ọ́ ẹ bá wọn share ẹ jọ̀ọ́ nígbà tí ẹ bá share ẹ ìrànlọ́wọ́ tí wọ́n nílò yẹn á tètè ṣarajọ ní kíákíá mo gbàdúrà lórúkọ Jésù báwa náà ṣe ń share yẹn ìbànújẹ́ kò ní kàn wá a ò ní fi aburú a ò ní fi gbà á lórúkọ Jésù ìṣòro tó mú kán máa tọrọ owó fún ẹ̀dá kò ní dé bá wa ọwọ́ ta fi ṣe ẹ̀ a máa fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún yìí lórúkọ Jésù àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀ ẹ ṣé gan ẹ jọ̀ọ́ ẹ bá wa láìkì fọ́nrán yìí. Bákan náà ẹ̀yin náà ẹ comment méjì mẹ́ta ohun tí ẹ bá rí sí fídíò yìí ẹ sọ ní comment section ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá wa subscribe yóò dára fún wa ẹ ṣé láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.